ètò àyọkà rẹ̀. Láyé ọ̀rọ̀ kọ̀mọ́ nílùú gbọ̀ngàn olúbi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tó wá ti wá. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana tán, aago 3 lẹ́yìn àyọkà yìí ṣá máa kà á lọ. Dájú Agbọ́lá rédíò nílẹ̀ yẹn ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ látọ̀ fún ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ mà tún kú ìrọ̀lẹ́ o, ẹ tún káàbọ̀ sórí ètò àyọkà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún mú ká tún rí ọjọ́ òní láyọ̀ àtàlàfíà o. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, báwo ni ṣé kò rẹra o, ẹ kú àtàárọ̀. Ṣé ìbínú o pa àpẹ́, ẹ má má bínú. Ire tá a kò lọ́nà ló jẹ́ apẹ́ lóde o, ló jẹ́ apẹ́. Ìdùnnú ló ṣubú layọ̀ jù lónìí. Àbẹ́ẹ̀rí bá a ṣe ń ṣe graduation, bẹ́ẹ̀ náà là ń ṣe birthday. Kí mi kú oríire o, ẹ kí mi kú oríire ti àbúrò mi Dr. Adéọlá. Ó ń ṣe graduation lénìí. Gbogbo wa náà la ó ṣe rere, gbogbo ọmọ wa náà ni ó ṣe oríire. Ẹ kí wa kú oríire o. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ mi láti Nàìjíríà Samuel Àyànfẹ́ Olúwa Ayọ̀mídé, ó náà máa ń ṣe ọjọ́bí lónìí. Tẹ̀rí ìdùnnú tàǹtúbú láyọ̀ ni, lórúkọ Jésù ayọ̀ wa ò ní dìbàjẹ́. Ọládé ọ̀rọ̀ pọ̀ yín náà ni o lórí ètò àyọkà. Èmi lọmọ wọn nílùú Gbọ̀ngàn, èmi náà sì tó lọmọ wọn nìbàdàn nílé Olúyọ̀lé, níbi ó lè tí fún tí ó ṣe ń jàre olóhùn. Èmi náà ni o ọmọ àjòrò sùn. Ẹ kú ìkàlẹ̀ ẹ má bínú pa pẹ́, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ nínú jíngù yẹn wípé aago 5 ìrọ̀lẹ́ 5 náà ni kò yí padà o, ṣùgbọ́n ẹ forí jìn wá. Ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé nǹkan gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Ẹ jẹ́ ká tún jọ gbádùn ètò àyọkà láṣálẹ́ yìí látẹnu ọ̀rẹ́ yín, ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín Ọláìdé ọ̀rọ̀ pọ̀. Dayọ̀ Agboola rédíò TV náà ni o. Ọpẹ́ pàtàkì fún olùdarí iléeṣẹ́ yìí Dayọ̀ Agboola. Àwọn yẹn ó máa ròkè ní ọ̀tún lọ́jọ́ ń yọ, ọ̀tún ló máa ṣẹlẹ̀ nínú ayé yín. Ọ̀tún ní o, ọpọ́n tó ti sún. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ń wá. Tí ò bá sí ẹ̀yin kò sí àwa, bí mo ṣe máa ń sọ. Ẹ̀yin ni kárí kákí o, àwa là á máa wọ, ẹ̀yin náà là á máa bá. Ẹ ṣé, ikú ò ní pẹ́ nìkankan wa o, àrùn ò ní fi ara wa ṣe ibùgbé. Ẹ wá nǹkan fìdílé o, tó bá dẹ̀ jẹ́ pé inú mọ́tò lẹ́wà, ẹ rọra gbé sétí kẹ́ máa gbádùn ẹ̀ lọ. Tó bá jórí ibùsùn lẹ́wà, torí mo jẹ́rìí ẹ̀yin èèyàn mi ní Nàìjà tàbí UK, ilẹ̀ ti ṣú lọ́dọ̀ yín o. Ẹ rọra fẹ̀yìn léwé orí ibùsùn yín tá à ń pè ní bẹ́ẹ̀dì, ẹ máa gbádùn rẹ̀ lọ. Àyọkà ti gorí afẹ́fẹ́ o látẹnu Ọláìdé ọ̀rọ̀ pọ̀. Ká tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ kí n sáré lu àwọn èèyàn bíi méjì kan ti wọlé. Last born báńkì mo rí yín o, last born. Ẹ ṣé. Abíọ́dún Òjó, thanks for watching. Àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ tó ṣe enjoy, mo kí yín o lọ́pọ̀lọpọ̀. Ká tó máa lọ, ẹ jọ̀ọ́ bá mi gbé sókè díẹ̀ sí láti ilé agbára. Ẹ ṣé. ẹ ṣé o láti ilé agbára.
ṣe tẹ́ bá gbàgbé mo ní orí 9 oníwé yìí ní a dẹ̀ ti ka orí 6 sẹ́yìn orí 7 la máa bẹ̀rẹ̀ lónìí orí 7 ó wà ní ojú ewé 102 102 àkórí tí eléyìí tá fẹ́ kà nírọ̀lẹ́ yìí ni oko ajárawọ̀ ni tàbí ẹtì. Atẹ́gùn òjò yìí mà tilẹ̀ pọ̀ o ṣe bí òjò yóò bá rọ̀ á sì rọ̀wọ̀ rọ́wọ́ èwo ni ìbẹ́ǹbẹ́ tí òjò ń fi páànù orí ilé lù yìí Ọlọ́run ó wá gbà wá o akàgbé ló ń ro nǹkan wọ̀nyí lọ́kàn bí ó ti ń yí ara padà lórí ibùsùn rẹ̀ ó mú iná àtẹ̀tàn tó wà lẹ́gbẹ̀ẹ́ ìrọ̀rí rẹ̀ ó tàn láti fi wo agogo ọrùn ọwọ́ tí ó gbádùn láti máa fi sí abẹ́ ìrọ̀rí sùn ó rí i pé agogo 4 ìdájí ṣẹ̀ṣẹ̀ kọjá ni àṣẹ ilẹ̀ ti fẹ́rẹ̀ mọ́ tán òfé ti ń ká lóde òjò ni kò jẹ́ kí àwọn àkùkọ àdúgbò ti máa kọ ní àkọgbà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa ń kọ bí agogo 4 bá ti ń kọjá báyìí akàgbé fi aago sí ààyè rẹ̀ lábẹ́ ìrọ̀rí ó pa iná àtẹ̀tàn ó fi orílẹ̀ ibùsùn padà ó dijú mọ́rí gbárí akàgbé kan wulẹ̀ dijú lásán ni oorun ti sá lójú ẹ̀ hìhù tí atẹ́gùn ń dún kò jẹ́ kí ó lè sùn mọ́ kò fi ẹ̀gbẹ́ lélẹ̀ mọ́ ṣe ló sùn tó tàkàkà bí ó ti ń fi ọkàn gbàdúrà pé kí Ọlọ́run má jẹ́ kí ìjì náà ṣí orí ilé tí àwọn sùn sí nítorí pé tú àṣírí èpè ìmọ̀le ni bí atẹ́gùn bá fi ṣí ilé lénìyàn lórí gbogbo ayé ni yóò rí ohun tí olúwa rẹ̀ ní ṣe bí ilé ẹni ni a ti jẹ ọ̀fọ́n onídodo gbogbo ọlá àti ẹ̀gbin yòówù tí olúwa rẹ̀ dì sínú ilé bí ẹni pé wọ́n bó ewé lára ẹ̀kọ bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ yóò bọ́ sí ìhòòhò gólótó bí atẹ́gùn bá fi gbélé lọ lórí ẹni. Yàtọ̀ sí èyí lójijì ni olúwa rẹ̀ yóò di àtìpó nínú ilé onílé àlejò ọjọ́ 3 láàfi ọbẹ̀ ẹ̀gúsí ṣe lálejò bí ó bá ti ń tó ọjọ́ 5 àlejò pàápàá yóò ṣe ẹ̀gúsí kí ó tó fi ọbẹ̀ jẹun akẹgbẹ tún fi ojú inú wo bí igbó tó wà nítòsí ilé tó ń gbé yóò ṣe máa ṣe níta lọ́hùn-ún ó ń wò bí àwọn ọ̀pẹ igi ògùrọ̀ àti àwọn igi mìíràn yóò ti máa ran rí mọ́rí bí orogún tó ń dìmú ìjà ó ń wò bí hílàhílo yóò ti ṣe dé bá àwọn igi ẹ̀gẹ́ gbogbo lórí ebè ó hàn sí lọ́kàn pé báwo ni àwọn àgbàdo yóò máa dá nídìí tí wọ́n ó máa fi ẹ̀gbẹ́ lélẹ̀ kò ṣàìrántí pé gbogbo ọ̀gẹ̀dẹ̀ tó bá ti so dìgbàdìgbà sórí ni ó máa júbà ilẹ̀ ó ṣe láàánú pé gbogbo ẹyẹ tó bá ní ìtẹ́ sí orí igi kékeré tó sì kó sínú ló ti máa kó sínú ìdààmú pẹ̀lú ìró ìjì tó ń jà lóde yìí ó rẹ́rìn sínú nígbà tó tún rò pé gbogbo àwọn ẹranko tí jẹun kiri lóru ni yóò ti lẹ̀bẹ̀bẹ̀ mọ́lẹ̀ sínú ihò ebi yóò máa pèsè fún wọn nínú ihò lọ́hùn-ún àyàfi irú ẹranko tó bá gbọ́n bí òkété tó ti kó oúnjẹ pamọ́ sínú ihò nìkan ni kò ní máa jẹ patiẹ lọ́wọ́ ibi àyàkẹ́gbẹ́ tó já nígbà tó rántí irú ẹranko tí àwọn ènìyàn máa ń sọ pé òkété jẹ́ àwọn mìíràn sọ pé kò yẹ kí ènìyàn máa jẹ nítorí pé ẹran àwọn àgbà ni bí kì bá tilẹ̀ ṣe ẹran àwọn àgbà ó dájú pé àbàmì ẹranko ni ó rántí ohun tí ó gbọ́ lẹ́nu ọ̀rẹ́ rẹ̀ kan tí ó máa ń dẹ̀gbẹ́ òru ọ̀kẹ́ ni orúkọ ọ̀rẹ́ rẹ̀ náà ó rántí pé lọ́jọ́ tí òun jẹun lọ́dọ̀ ọ̀kẹ́ pẹ̀lú ẹran ìgbẹ́
tí òun sì béèrè irú ẹran tí àwọn ń jẹ náà ni ọ̀kẹ́ sọ fún òun pé òkété ni àti bí ó tilẹ̀ ṣe rí òkété náà pa ní òru. Ní ọjọ́ náà ọ̀kẹ́ sọ fún àkàgbé pé ó pẹ́ díẹ̀ tí òun ti ń fọ́ igbó kiri láàrin òru tí òun kò rí ẹran pa. Ó ní àkókò tí ó rẹ òun tí òun sì dúró fi ẹ̀yìn ti igi kan ni òun déédéé ń wo ojú ẹranko kan bọ̀ tí ó ń tàn yinrinyinrin nínú òkùnkùn bí ojú ológbò. Ó ní òun wá yí iná àgbékarí òun sókè láti fi mú ẹranko náà lójú kí òun tó dáná ìbọn fún un yá. Ṣàdédé ni òun rí ẹranko náà tí ó nàró tí ó ń fi ẹsẹ̀ méjèèjì rìn bọ̀ bíi ti ènìyàn. Èyí kò ṣe òun ní kàyéfì tó bí ẹranko náà ṣe fi ọwọ́ méjèèjì wa èébú iṣu mọ́rí tí ó sì ń rìn bọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́kẹ́jẹ́ bí arúgbó àràrá. Ọ̀kẹ́ ní ìgbà tí òun wò òfin ni òun rí i pé òkété ni, bẹ́ẹ̀ ni òun sì ti mọ̀ pé èébú iṣu tó lọ wú nínú oko olóko ni. Ó ní òun kò fi àkókò ṣòfò tí òun fi dáná mọ́ ọ lórí. Ìbọn dáhùn tán òun sì lọ gbé òkété. Ohun tí ó yà òun lẹ́nu ni pé èébú iṣu 16 ṣáńdí òun ni òkété náà fi apá méjèèjì wà mọ́rí. Ọ̀kẹ́ sọ fún àkàgbé pé ìgbà tí ilẹ̀ mọ́ ni òun lọ gbin èébú iṣu tí òun gbà lọ́wọ́ òkété náà sínú oko tòun kí òun tó wá fi òkété pàápàá tẹ ọbẹ̀ tí àwọn fi ń jẹun. Kì í ṣe pé ẹ̀rù bà àkàgbé nìkan, kò rí ọgbọ́n dá sí i ni. Ó fẹ́ẹ́ bi ẹran tí ó ti jẹ náà padà, ṣùgbọ́n ẹ̀rín ni Ọ̀kẹ́ fi ń rín. Ìgbà tí àkàgbé ń gbìyànjú láti bi ẹran náà dà sílẹ̀ ló tún rántí ohun tó ti gbọ́ sẹ́yìn tó burú ju èyí lọ nípa òkété. Àkàgbé rántí ohun tó lé ẹ̀gbọ́n tí òun ń gbé ọ̀dọ̀ rẹ̀ kúrò ní ilé kan nígbà tí òun lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ó rántí pé àwọn pa tó òkété 3 lọ́jọ́ tí àwọn lọ ṣán igbó àyíká ilé náà nítorí pé kò sí ẹni tí ń gbé ibẹ̀ kí àwọn tó kó sí i. Bẹ́ẹ̀ ni ẹ̀gbẹ́ ọ̀nà ni ilé náà sì wà, àmọ́ ṣá ó tún fi ẹ̀yìn ti igbó. Ó rántí pé ní alẹ́ ọjọ́ kan tí àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n òun wá wo eré lórí ẹ̀rọ móhùnmáwòrán gẹ́gẹ́ bí ìṣe wọn ní alaalẹ́, ní ẹ̀gbọ́n òun sọ̀rọ̀ dé bí àwọn ṣe pa òkété 3 nígbà tí àwọn wá tán igbó àyíká ilé náà kí àwọn tó kó sí i. Ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n àkàgbé ló sọ ìṣẹ̀lẹ̀ kàyéfì náà fún wọn. Káràbáṣínà ni orúkọ ìnagijẹ tí wọ́n máa ń pe ọkùnrin náà, ṣùgbọ́n Adéwálé gan lorúkọ rẹ̀. Adéwálé sọ pé àìmọye òkété ni àwọn ti pa ní àyíká ilé náà lẹ́nu ìgbà tí ènìyàn kò ti gbé ibẹ̀ mọ́ tí ó sì ti kún fún igbó. Ó ní òde òní nílé ọmọ sílé tí àwọn kò fi dáṣà pa òkété níbẹ̀ mọ́ kí ó tó di pé ẹ̀gbọ́n àkàgbé gba ibẹ̀. Adéwálé ní ọjọ́ ọjà kan ni Ọyẹ́ kìlọ̀ fún onítòbí àwọn. Ó ní ọjọ́ náà àwọn rí òkété kan nítòsí ilé ìdáná tó wà ní ẹ̀yìnkùlé ilé náà. Ó ní àwọn fín isà òkété ṣùgbọ́n ewu kò jáde. Àwọn tún fín lẹ́ẹ̀kejì ewu kò jáde. Bẹ́ẹ̀ ni àwọn ń gbọ́ rírọ́ gìrì nínú isà lọ́hùn-ún, èyí tí ó fi dá àwọn lójú pé òkété tó wà níbẹ̀ kò ní ṣaláì tó 3 sí 4. Kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré lu àwọn èèyàn mi lọ́gọ ẹnu. Lasbon Banky wọ́n ní ráìdọ̀ màámi ẹ ṣé o ẹ ṣé. Adéolú Adéníkẹ́ thanks for watching ma. Johnson Bíyẹmí Àríyọ̀ bàbá ikú ìyànjú ẹ mà kú ètò báwo ni o, àwa náà ní ká gbìyànjú ni o ẹ ṣé.
ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú sí i táwọn ẹ̀mí bá tún ti ń wọlé màmá kí yín ẹ ṣé torí àsìkò wa ẹ jẹ́ kí n sáré ka ìwé ìsíwájú. wọ́n gbé ìsà òkété títí wọn kò rí nǹkan kan kò tilẹ̀ ìgbà tó yá wọ́n ń gbọ́ gìrì nínú ìsà lọ́hùn èyí tí ó fi dá wọn lójú pé òkété tó wà níbẹ̀ kò ní ṣaláì tó 3 sí 4 kò tilẹ̀ gbọ́dọ̀ mọ ní 2 abẹ́lẹ̀ ń tàṣẹ ẹyọ kan. wọ́n gbé ìsà òkété títí ìsà ń lọ sáà ni ìgbà tó pẹ́ wọ́n gbé e wọ inú ilé títí dé yàrá ìgbàlejò ẹ̀gbọ́n Àkàngbé tí wọ́n jókòó sí ń sọ̀rọ̀. nínú yàrá ìgbàlejò yìí ni wọ́n ti kan ẹkù òkété náà. pẹ̀lú ìdùnnú ni wọ́n fi gbé ihò yìí dé ibi ẹkù nítorí pé bí ó tilẹ̀ rẹ̀ wọ́n gẹ́gẹ́ bí èrò wọn bí ẹ̀gò tí à ń yọ lẹ́sẹ̀ bá ti dùn ní dé ibi ó ṣetán tí yóò yọnu. ohun tí ó tilẹ̀ tún fún wọn ní ìrètí ayọ̀ pé inú ẹkù yìí ni àwọn yóò bá òkú òkété kìtìkìtì ni pé wọ́n ti ń rí iná ara òkété tí wọ́n ń rìn kiri bí wọ́n ti fẹ́rẹ̀ kan ẹkù náà. ṣùgbọ́n kí ni wọ́n bá ní ẹkù dípò òkú òkété tí wọ́n ń retí? wọ́n bá pátákó ìkọ̀wé síléètì ọmọ iléèwé kan, àkàrà gbígbóná 6 tó ń horu bí èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wà kúrò nínú agbada lórí iná, ọ̀pá aṣọ funfun 6 tí wọ́n rọra ká dáadáa bí èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà ní ilé alágbàfọ̀. èèmọ̀ kí ni irú èyí? ìgbé àfẹ́wé àtúbúlúbú bíi ti àwọn tí ń ṣe ìwọ́de tí àwọn ọlọ́pàá fi èéfín atajú sí kí wọ́n tó tún fi kóńdó lé wọn. ṣùgbọ́n ní alẹ́ tí wọ́n tún pera wọn pọ̀, àwọn tó fẹ́ pòkété yìí kìlọ̀ fún ara wọn pé wíwo lẹ́nu awo ń wo ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. irú èyí kò ṣeé sọ fún ará ilé o. olè tó fi orí sọ igi àjà kò gbọ́dọ̀ délé wí. ẹnu aráyé ṣàlẹ̀bọ. Adéwálé ní láti ọjọ́ náà ni àwọn ti bu ilẹ̀ ibẹ̀ díwọ́. òkété ibẹ̀ ìbá máa jẹ kiri lọ́sàn-án gangan. wàhálà tí wọ́n nu àwòmọ́jú tí àṣà ń fi ọmọ pẹ́pẹ́yẹ ṣe ni àwọn yóò máa fi wọ́n ṣe. lẹ́yìn àlàyé Adéwálé, ẹ̀gbọ́n Àkàngbé béèrè òní ṣé inú pálọ̀ tí a jókòó sí yìí ni ẹ ti rí gbogbo ohun tí ẹ̀ ń wí yìí? Adéwálé ní àní ọ̀gẹ́gẹ́ bíi tí ẹ jókòó sí yẹn gan-an ni a ti kan ẹkù ọ̀hún. tó ó tilẹ̀ ti dára báun ni èsì tí ẹ̀gbọ́n Àkàngbé fọ̀. ọ̀sẹ̀ kejì ni ẹ̀gbọ́n Àkàngbé rí ilé mìíràn tí wọ́n sì kó àtà wọn kúrò nínú ilé olókété àràmàǹdà náà. òjò ti bẹ̀rẹ̀ sí í kán díẹ̀díẹ̀, ṣùgbọ́n kàrànkí ewé àgbọn atẹ́gùn tó ń fẹ́ dẹ̀ pípele ní pele sí i. tí ìjì náà bá rọ́ báyìí ṣe ló máa ń jọ bí ẹni pé ẹsẹ̀ ilé fẹ́ tán nílẹ̀. Àkàngbé mọ̀ pé Kẹ́mi yóò ti jí ní yàrá tirẹ̀, ṣùgbọ́n fọnfọn bí ẹ̀tà ni Olú yóò sùn lọ. kí ló kọ ọmọdé pẹ̀lú hílàhílo ayé? ó mọ̀ pé lórúkọ Jésù ni Kẹ́mi yóò máa wí. Àkàngbé náà bá yára ń pe lórúkọ Jésù kí agbára atẹ́gùn lè rọlẹ̀ àti pé kí ó má bàa ṣe ìjàmbá fún ilé tí wọ́n sùn sí. ṣe bí ọjọ́ ìpọ́njú ni kèfèrí mọ Ọlọ́run. Àkàngbé tún rẹ́rìn sínú nígbà tó rántí pé ariwo lósì o lósì o òsì ni abiyamọ ń da ọmọ rẹ̀ sí o ní ìyá òun àgbà máa ń ké bí irú atẹ́gùn líle báyìí bá ń jà láàrin òru nínú ilé ewé tí àwọn ń gbé nígbà tí ojú sì wà lórúnkún. bí òjò ti ń lé wọn ní ibì kan, bẹ́ẹ̀ ni àwọn yóò tó máa ká ẹni àwọn bọ́ sí ibòmíràn. sùúrù ni òjò yóò máa jò sílẹ̀ bí ẹni pé ìta gbangba ni àwọn sùn sí, tí ariwo ló sí o yóò sì gba gbogbo àdúgbò kan.
gbogbo ilé sáà ni wọ́n fi ewé ṣe òrùlé rẹ̀ nígbà náà. Kò sí ilé onípáànù lórí, ṣùgbọ́n èbó ti sọ ìlú dẹ̀rọ̀. Abẹ́ ilé páànù ni kálukú ń gbé. Síbẹ̀ ṣé bí ilé ọ̀hún náà ní rọlẹ̀ kẹ̀kẹ́ bí èyí tí yóò fi ìbínú fi orí sọlẹ̀ lọ́wọ́ atẹ́gùn yìí. Àmọ́ ṣá, lórúkọ Jésù ní igbe tí Àkàngbé fi bọnu báyìí dípò lósì o tí wọ́n máa ń ké láyé ọjọ́ sí. Ilẹ̀ ti mọ́ báyìí, kódà agogo 9 òwúrọ̀ ti kọjá. Síbẹ̀ yìí ni òjò ń dà sílẹ̀, ṣùgbọ́n ìbínú atẹ́gùn ti wakọ̀. Omi ń bọ́ lójú sánmọ̀ bíi ti ayé Nóà. Òjò òwúrọ̀ tí bí olówó nínú. Olówó nìkan kọ́ ni òjò òwúrọ̀ tí ọjọ́ yìí ń bí nínú. Ó ń bí tálákà tí kò tí ì mọ ọ̀nà oúnjẹ òwúrọ̀ ọjọ́ náà nínú. Ó ń bí àwọn kòlàkòṣagbe ẹ̀dá nínú. Ó ń bí Àkàngbé pàápàá nínú. Àmọ́ ṣá o, bí wọ́n gẹ̀tì ní kún àwọn ọ̀lẹ, abìdí rírọ bí èpo ọsàn kò lè kọsẹ̀ pa á. Nítòótọ́, inú ìsinmi ológójì ọjọ́ tí Àkàngbé gbà ló ṣì wà. Nítorí náà ó yẹ kí ó máa sọ àsùnnára àti àsọtàgìrì nípa ni, pàápàá ní ọjọ́ tí èjì gbọ́jọ́ nínú oṣù kẹwàá ọdún, bí ẹni pé èjì dùn ṣẹ̀lulẹ̀ yìí. Ṣùgbọ́n iná ń bẹ ní aṣọ Àkàngbé, nítorí náà ẹ̀jẹ̀ kò tí ì lè kúrò lórí èékánná rẹ̀. Ẹni tí ìnàgò mú kò lè ṣíwọ́ abẹ́ họ. Ìpinnu Àkàngbé ni pé ní àkókò ìsinmi yìí ni òun gbọ́dọ̀ fi orí ọ̀rọ̀ mọ́lẹ̀ tí ó ti di àgékù ejò síbì kan. Kò sì sí ibòmíràn tí ó fẹ́ fi orí rẹ̀ tì sí ju pé kí ọwọ́ bá ṣènìyàn ṣẹranko náà, yálà ní ààyè tàbí kí ó jẹ́ òkú. Ó ní nǹkan kò sì lọ bí ó ti ṣe rò yìí. Ìrìn àjò àkọ́kọ́ wíwá àgékù ejò lọ sí Ẹlẹ́gbẹ̀rún ti forí ṣánpọ́n. Òní tí wọ́n tún pinnu láti lọ ní òjò tún gba ọjọ́ ní àárọ̀ kùtù yìí. Kí ni irú rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí gan? Kẹ́mi ti mọ̀ pé èrò tí ń bẹ lọ́kàn ọkọ rẹ̀ bí wọ́n ti ṣe ń jẹun òwúrọ̀ lọ. Ó mọ̀ pé Àkàngbé kàn ń bu òkèlè sẹ́nu ni. Ó fúyẹ́, ara rẹ̀ ló ń gbé òkèlè mì. Ibi tí ìrònú ti gbé òun gan lọ, ó ti jìnnà réré sí ìdí àwo oúnjẹ. Ọ̀rọ̀ àgékù ejò ti sú Kẹ́mi. Ó sì ń fẹ́ sọ fún ọkọ rẹ̀ pé kí ó jáwọ́ nínú wíwá kiri, kí èsúró má wàá pa ìdídà máa lé ajá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí alálùbáríkà aya, ó bẹ̀rù ọkọ rẹ̀. Ó máa ń ronú jinlẹ̀ kí ó tó gbé ọ̀rọ̀ kalẹ̀ níwájú ọkọ rẹ̀. Òun kò jọ àwọn agánigàn ata obìnrin ìwòyí tí ọkọ kò tó gbà ní kọ́bọ̀ kan lójú wọn. Òun mọ̀ pé obìnrin tó bá ti gbọ́n bí ọkọ kì í rí èrè ọkọ jẹ. Bẹ́ẹ̀ ni èyí tí ó bá ti sọ ọkọ rẹ̀ di aṣọ ìnulẹ̀ péńpé aṣọ eṣinṣin ni aṣọ wọn mọ. Ní ìgbẹ̀yìn ayé ṣe ni wọn yóò máa tutọ́ sọ́wọ́ tí wọn yóò máa tọ́ sókè kí wọ́n tó rósọ bí ìyálóde àyà. Kẹ́mi mọ̀ pé nítorí ìtẹríba àti ìwà tútù bí àdàbà tí òun ní sí ọkọ òun ni Àkàngbé fi fẹ́ràn òun bí ẹ̀mí. Gbogbo ohun tí ó bá yẹ kí aya ṣe nínú ilé ọkọ ni Kẹ́mi kì í fi falẹ̀ rárá. Òun kò jẹ́ jókòó káwọ́léwọ́ bíi arọ kí ọkọ rẹ̀ máa fọṣọ lójú rẹ̀ ká má rí. Òun kò jọ ọ̀rẹ́ rẹ̀ àtìláàwí tó jẹ́ pé bí ọkọ bá bẹ̀ pé kí ó bóun fọṣọ ọjọ́ 15 nítorí àyè fọ́, oúnjẹ kò jẹ́ pẹ́ kí ó tó délẹ̀. Oúnjẹ tí Àkàngbé kò fẹ́ràn, Kẹ́mi kò jẹ́ sè é. Ọ̀rẹ́ rẹ̀ ló jẹ́ pé ọbẹ̀ àjẹlámi lójú bí egbére, yọkó fòrò ní mú bí àgùntàn ní sè. Bẹ́ẹ̀ ni ó sì mọ̀ pé ọkọ òun kò fẹ́ràn oúnjẹ tó bá ní ata púpọ̀ nínú. Kódà gbogbo ìgbà ni Kẹ́mi máa ń sọ nínú àdúrà rẹ̀ pé orí dákun má ṣe mí ní inú bíbí tí ṣaya Ògún lọ́dẹ ọkọ mi. Ẹlẹ́dàá mi má ṣe mí ní ẹ̀dọ̀ fùfù tí ṣaya ọlọ́jà níyẹ̀wò Àkàngbé. Èdùmàrè dákun dábọ̀, orí adẹ́tù àbìwà pẹ̀lẹ́ ni kò jẹ́ kí n jẹ́ títí dalẹ́ nínú ilé ìlú Ìwéré.
ọ̀nà dàkí àkàgbé má fẹ́ràn Kẹ́mi láti irun orí títí dé èékánná ẹsẹ̀. Bẹ́ẹ̀ ni àkàgbé sì mọ̀ pé Kẹ́mi kì í ṣe idà, àdá ni, ojú kan ṣoṣo ló ní ní tirẹ̀. Kì í bá wọn kó ẹgbẹ́ ọmọ ọlọ́jà ìrọ̀lẹ́ tí wọn kì í polówó nílé ọkọ. Ìbáà ṣe téru tàbí àpò ẹ̀fọ̀n ni aṣọ tí àkàgbé bá rí owó rà fún, pẹ̀lú ìkúnlẹ̀, ìdùnnú, ìtẹ́lọ́rùn àti ìmọrírì ní fi gbà lọ́wọ́ ọkọ rẹ̀. Òun kì í lọ sùn ìkàkà lórí ẹní ọkùnrin mìíràn nítorí àti ra léèsì tàbí jàkáàdì. Ṣé a wá lè dá àkàgbé lẹ́bi bí kò bá fi etí sí àwọn tí ń sọ pé Kẹ́mi ti ń gbé oògùn fún jẹ ni ìfẹ́ wọn fi tó bẹ́ẹ̀. Síbẹ̀ bí ìfẹ́ yìí ti tó, Kẹ́mi bẹ̀rù ọkọ rẹ̀, ìtìjú pọ̀, ó ronú títí bí ó ti yọ́lẹ̀ wo ọkọ rẹ̀, ó mí kanlẹ̀ gẹ́gẹ́ bí ó sì ti retí. Ọkọ rẹ̀ béèrè pé ṣé kò sí nǹkan. Kíá ni Kẹ́mi lo àǹfààní ìbéèrè náà láti tú èrò ọkàn rẹ̀ sílẹ̀. Ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni. Àkàgbé ní ọ̀rọ̀ wo nu? Ọ̀rọ̀ olórí burúkú tí ń jẹ́ àgékù ejò yìí náà ni. Ó sì wá kó àìsinmi, àìbalẹ̀ àyà bá gbogbo wa. Bí ayé ti rí nù, ogun nílé ayé, ìsinmi ẹ̀dá dínú sàárè. Ṣùgbọ́n bàbá Olú, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí a jáwọ́ nínú àìsùn àìwo ti àgékù ejò yìí. Mo mọ̀ dájú ṣáká pé ìfẹ́ àìlẹ́gbẹ́ tí ẹ ní sí mi ló mú kí ẹ máa rúnpárúnsẹ̀ sí ọ̀rọ̀ náà. Mo mọ̀ pé ẹ ò fẹ́ kí èèrà kankan ó rìn mí tàbí kí ẹ̀gbin kankan ó tọ́lé mi. Kò sí ohun tí ẹ kò lè ṣe tán láti dáàbò bò mí. Ṣùgbọ́n lójú tèmi, ẹ ti gbèjà mi kọjá ibi tí ìta gbèjà ẹ̀yìn dé. Ẹ wò ó. Àkàgbé gé ọ̀rọ̀ mọ́ ìyàwó rẹ̀ lẹ́nu. Ó ní n kò tí gbèjà rẹ dé ibì kankan. Àgékù ejò ti gbé adìyẹ òtòṣì. Ẹ̀tọ́ ni kó mọ̀ pé ẹrù aláròye ni òun gbé. Igi tó gé ní igbóró, dandan ni kí ó fi ṣe àgémọ. Bàbá Olú, mo mọ̀ pé ìgbétẹnumọ́gi oògùn nìyí. Bẹ́ẹ̀ ni bí ẹ bá ti ṣe ìpinnu lórí ohun rere kan, ẹ kò jẹ́ bojú wẹ̀yìn títí ẹ ó fi ṣe àṣeyọrí lórí rẹ̀. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ yìí tí à ń sọ yìí, tí ọ̀rọ̀ ti mọ̀lẹ̀ yìí, ó yàtọ̀ díẹ̀. Báwo ló ṣe yàtọ̀? Ẹ ṣeun. Mo mọ̀ dájú pé dídà ló dà tí ọmọdé ẹ̀gbẹ́ kọ́ ní ilé ọmọ. Ẹ kì í ṣe oníjàgídíjàgé ènìyàn. Bẹ́ẹ̀ ni ẹ kórìíra wàhálà bí àkìtà ẹlẹ́gbin. Ṣùgbọ́n àjókòó kòkó tí kì í jẹ́ kí àjókòó jẹ́ jókòó rẹ̀ ló gbé àgbàdo dé ikùn ejò. Ṣùgbọ́n síbẹ̀ ẹ jẹ́ èyí tí ẹ ṣètò, ẹ jẹ́ kí a jáwọ́. Ẹni tí a kò lè mú, ọwọ́ Ọlọ́run ni à á fà á lé. Tàbí ta ni èkúté rí fi ẹjọ́ ológbò sójú Ọlọ́run lọ? Ibí yìí ni Kẹ́mi sọ ọ̀rọ̀ dé tí wọ́n fi ń gbọ́ dídún aago ẹnu ọ̀nà. Ẹnìkan ló ń tẹ aago láti ìta. Aago yìí ló rọ́pò ilẹ̀kùn kíkàn. Kẹ́mi kò gbàgbé ìkìlọ̀ ọkọ rẹ̀. Ó béèrè ẹni tí ń tẹ aago. Ó sì yọjú wo ìta láti abẹ́ aṣọ tí ń bẹ lójú fèrèsé. Ohun tó bá ṣáà ti ṣe ni rí kò gbọdọ̀ ṣe ọlọ́gbọ́n ènìyàn lẹ́ẹ̀kejì. Ìgbà tí Kẹ́mi rí i dájú pé àwọn ọ̀rẹ́ ọkọ òun méjì ló ń tẹ aago ló tó ṣílẹ̀kùn. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n gbé wá ni kò jẹ́ kí òjò tí ń fi ìbínú dà lulẹ̀ tàn wọ́n lẹ́nu nù wọ inú ilé àkàgbé. Ká tó máa rí àwọn ọ̀rẹ́ àkàgbé tí wọ́n ń kẹlẹ̀kùn, ẹ jẹ́ kí n sáré lu àwọn èèyàn mi lọ́gọ̀ ẹnu ká sì gbọ́ ìkéde láti ilé agbára. Adúlójú Isaac, thanks for watching. Deborah Oni, mo kẹ́yìn náà o, thanks for watching. Exhibit Keru, thanks for watching. Deborah Oni, wọ́n ní good job ma, thanks. Ruth Animasha on my sake, ẹ ṣé o. Ruth Ọláìdé ọ̀rọ̀pọ̀ yín náà ló wà lórí ètò Àyọkà ìletò. Àyíká bá ń jọ ìwà fún ìgbà àkọ́kọ́, bóyá ṣe ń darapọ̀ mọ́ wa ni Àyọkà ló ń gorí afẹ́fẹ́ o láti Dayọ̀ Agboola rédíò TV. Ọláìdé ọ̀rọ̀pọ̀ yín náà ni atọ́kùn ètò. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀. Ká tó máa tẹ̀síwájú,
ẹ jẹ́ ká gbọ́ ìpolówó láti ilé akéde. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Ó ń gan lẹ́bíríyà ó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹ̀ nílẹ̀ yìí ó. Dayọ̀ Agboola ló ta rédíò TV kò sẹ́gbẹ́ nílẹ̀ yìí ó. Dayọ̀ Agboola rédíò TV níbo tí mo lè rí láńdà yẹn alámẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtú jẹ́ ń sáàpù ọ̀mì eléré ọ̀dẹ. Ètò ayọ́ka létò ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo márùn-ún rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ń kọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ ń gbọ́. Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ ìgbáládùn ètò. Ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ òòó ìjàpá bá fọ̀ ọmọ rẹ̀ lésì. Ó lé mi àwọn ọmọbìnrin ní nǹkan wà máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ òòó ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó káre tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yà ọ̀fẹ́ mo lẹ́gbẹ̀rin àbẹ́ ògbẹ̀rin orin ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbé. Ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ ó àyọkàrè. 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ ìgbáládùn ètò. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Ẹkún mi máa lànà fún mi, ẹkún mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùdù dára torí ẹ̀bùn mi ni. Ẹkún mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my dear fantastic program. Àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola rédíò TV time 5 p.m. Upcoming artists are also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola rédíò TV. Agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi Nike ó wà interesting tó ní alágbàbọ̀rọ̀ gidi yúgbáyúgbá ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ ṣé o, kí n tó máa tẹ̀síwájú mo rí ẹni bí ẹni èèyàn bí èèyàn. My brother from bóyá Port Harcourt lẹ wà ní tàbí Èkó, Mr. Túnjí Oyèníran, Daddy Iman. Ẹ ṣé o, thanks for watching. Veronica Johnson, mo kí wọ náà o, my beautiful daughter láti Ìbàdàn, thanks for watching. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tí mi tó tí ì rí, àtẹ̀yin tí mo ti rí àtẹ̀yin tí mi ò tí ì kí, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín o. Dayọ̀ Agboola rédíò TV náà la wà o lórí ètò àyọkà. Baltimore la fi kalẹ̀ sí o, Baltimore ní Maryland ní ìlú ní country kan tó ń pè ní America. Ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ o, ẹ jẹ́ ká máa gbádùn rẹ̀ lọ ẹ̀yin ènìyàn. Ẹ ṣé. Bí Kọ́lá àti Bẹ́ẹ̀ni Benjamin tí ń wọlé ní àkàgbé náà sọ pé Bẹ́ẹ̀ni ẹ̀lì ẹ máa wọ̀ lábẹ́ òjò kẹ o, ẹ máa wọ̀ lábẹ́ òjò kẹ. Kọ́lá ṣé ooru kò mú ẹ púpọ̀? Kọ́lá ní àkàgbé ó tilẹ̀ mọ àgbàlẹ́gbọ̀n. Ta ni àbúrò rẹ? Ẹ̀gbọ́n rẹ ni mò ń jẹ́. Àwa bùrọ̀dá rẹ ń wọlé, o kò lè sáré wá pàdé wa lẹ́nu ọ̀nà. Mo rò pé Màmá Olú ti ń kọ́ ẹ lọ́gbọ́n náà ni. Ó ti tó ọjọ́ mẹ́ta kẹ.
bẹ́ẹ̀ ni ló fèsì kí Àkàngbé tó sọ̀rọ̀. Òótọ́ ni Àkàngbé kò mọ àgbàlẹ́gbọ̀n ṣùgbọ́n kì í jẹ́ ti bàbá tọmọ kó má ní ààlà. Agbọ́ tèmi tí mo jẹ́ bùrọ̀dá Àkàngbé àbúrò rẹ̀ nìwọ́ jẹ́ tiẹ̀ Kọ́lá. Àkàngbé náà fèsì òkú gbẹ́lẹ́yìn méjèèjì. Màmá Olú jọ̀wọ́ bá mi gbé omi wá nínú fìríìjì kí wọ́n fi jónú tàbí. Kọ́lá gé ọ̀rọ̀ mọ́ lẹ́nu. Òògùn apààyàn tí mò ń gbọ́ tètè báyìí ló ní kí wọ́n gbé omi tó ti ṣẹ̀wọ̀n nínú fìríìjì fún mi wá. Olùyà ó fẹ́ ṣúpó ọ̀rẹ́ mọ̀lẹ̀ awo àgékù ejò tí sọ̀rọ̀ bí ọgbọ́n. Àkàngbé ní ṣe bí ìwọ náà sì ni àgékù ejò tí ó jẹ́ ọ̀rẹ́ mi. Gbogbo wọn bú sẹ́rìn kí wọ́n tó jókòó ibi tí wọ́n ti ń dáwàdà lọ. Kẹ́mi ti gbé tíì gbígbóná tó ń horú bọ̀ síwájú àwọn ọ̀rẹ́ ọkọ rẹ̀. Ó kó ife ìmu tíì síwájú wọn. Ọ̀tọ̀ ló gbé ṣúgà. Ó wá gbé àwo ńlá kan tí wọ́n dé kalẹ̀. Búrẹ́dì tí wọ́n gé pẹlẹbẹ ló wà nínú àwo náà. Oníbejì ni àwọn búrẹ́dì náà jẹ́ nítorí pé Kẹ́mi da ojú ara wọn déra ní méjì ni lẹ́yìn tó ti fi orí èbó ra wọn tán. Bí wọ́n ti ń ṣí àwo láti máa jẹ ń lọ níbẹ̀ ní dúpẹ́ lọ́wọ́ Kẹ́mi tí ó sì yìn fún ìwà rere tó ń hù lọ́ọ̀dẹ ọkọ rẹ̀. Ó ní wò ó Màmá Olú má pa ìwà rẹ̀ dà o lágbára Ọlọ́run o kò ní fìṣẹ́ ló gbà láyé. Ọmọ kì í bọ́ lọ́wọ́ aládẹ́dùn ikú kò ní gba ọmọ sọnù lọ́wọ́ rẹ̀. Àbímọlémọ ní ti ẹ̀dá àtọlẹ̀bọlẹ̀ ní ti àdán. O kò ní ráhùn rárá kí o tó bímọ ní gbogbo ìgbà tó o bá ti fẹ́ bímọ láyé. Gbogbo wọn ṣe àmín. Wọ́n ń jẹ ń lọ. Èyí ni Bẹ́ẹ̀ni àti Kọ́lá. Kẹ́mi ti kúrò níbi àga oúnjẹ. Òun jókòó lé orí àga tàgbẹ̀dọ́ba kan lára èyí tí ń bẹ ní yàrá ìgbàlejò wọn. Ó ń wo àwọn tí ń jẹun. Ó mọ̀ pé bí ọkọ òun bá fẹ́ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ àṣírí tí kò tọ́ sí òun láti gbọ́ yóò wo òun lójú kíá ni òun náà yóò sì gòkè ilé lọ. Wọn kò tí ì jẹ oúnjẹ dé ibì kan tí Kọ́lá fi béèrè lọ́wọ́ Àkàngbé ibi tí ọ̀rọ̀ àgékù ejò dé dúró tàbí àwọn ọlọ́pàá ti pa ìwé wíwá rẹ̀ dé. Àkàngbé fèsì rárá o n kò fi wọ́n lọ́rùn sílẹ̀. Mo ti sọ ọ̀rọ̀ náà di ti aṣákòkò tó jẹ́ pé tòun ti kòkó rẹ̀ nígbẹ àjọ ń wà ní ẹlẹ́gbẹ̀rún ni agbúrò rẹ̀ sí pé ó wà báyìí. Bẹ́ẹ̀ ní béèrè ibo ní jẹ́ ẹlẹ́gbẹ̀rún. Abúlé kan nítòsí Ológìrì màní. Ṣé bí o mọ Ológìrì? Mo mọ Ológìrì lọ́nà omi funfun kẹ̀. O ibẹ̀ ni agbúrò rẹ̀ sí. Kódà ẹ kò bá ti bá mi nílé bí kì í bá ṣe ti òjò yìí. Àárọ̀ yìí ni èmi àti àwọn ọlọ́pàá tó fẹ́ wá lọ síbẹ̀. Kọ́lá ní ṣé wàhálà náà kò ti wá fẹ́ pọ̀jù fún ẹ báyìí? Ó ṣe fi iṣẹ́ náà sílẹ̀ fún àwọn ọlọ́pàá. Ṣé ẹ wá rò pé àwọn ọlọ́pàá kò ti ní tán kò dínà ibẹ̀ bí n kò bá máa re wọ́n nímú àti pàápàá bí ẹlẹ́rù kò bá gbé níbi tó ti wúwo ta ni yóò bá kọ́ fẹ́. Ṣùgbọ́n ẹrù gbogbo ayé ni ọ̀rọ̀ àgékù ejò kẹ kì í ṣe tìrẹ nìkan. Ṣé bí o gbọ́ gbogbo bí ó ti ń ṣọṣẹ́ kiri. Paul ò ṣe wá di ẹrù àlùfáà nìkan nígbà tó bá kúrò lẹ́rù ìjọ. Bẹ́ẹ̀ni ló dá sí ọ̀rọ̀ bẹ́ẹ̀. Kọ́lá ní èmi tilẹ̀ rò pé ọ̀rọ̀ ọ̀hún ti tó sú ẹ kí o jáwọ́ níbẹ̀ kí o sì fi gbogbo rẹ̀ lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Oníṣàngó tó jó tí kò tàpá àbùkù ara rẹ̀ ni kì í ṣe ti Ṣàngó. Èrò kan náà ní bẹ lọ́kàn ẹ̀yin àti Màmá Olú. Ohun tó ń bá mi sọ kí ẹ tó wọlé gan-an nìyẹn. Kọ́lá ní ń gbọ́ Màmá Olú. Bí Kẹ́mi ti súnmọ́ wọn láti fèsì bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ gán
gan-an tẹlifóònù ló ń dún. Àkàngbé lọ sáré gbé e. Hello, yes, ọjọ́ náà òjò náà pọ̀ gan níbí o pé kò yá mọ́ wọn ò tí ì tó ọkọ̀ yín ṣe síbẹ̀ náà ó ṣeé ṣe kì í ṣe ọ̀nà ọlọ́dà. bẹ́ẹ̀ ni yes mo tilẹ̀ rò ẹ jọ̀ọ́ DPO ohun tí okay ó dáa bẹ́ẹ̀ kò burú báyìí. Àkàngbé gbé fóònù sílẹ̀ ó sì padà wá bá àwọn ọ̀rẹ́ rẹ̀ àti màmá Olú ìyàwó rẹ̀. Kọ́lá béèrè ẹni tí ń fóònù, ṣé ọ̀gá ọlọ́pàá kọ́ nìyẹn? Òun ni. Ó ní nítorí òjò àrọ̀ọ̀rọ̀dá tó ti bẹ̀rẹ̀ látòru òní òun kò rò pé ìrìnàjò wa sí ọ̀nà Ẹlẹ́gbẹ̀rún lè yá mọ́. Ó ní wọn kò tí ì tó ọkọ̀ àwọn tó lè rin irú ọ̀nà gbágagbága yẹn ṣe. Bẹ́ẹ̀ ni kò sì dájú pé yóò rọrùn láti rí ọkọ̀ èrò wọ̀ lónìí mọ́. Kẹ́mi ní bí ẹ ò tilẹ̀ rí wọ̀ inú tèmi kò ní dùn sí kí ẹ lọ sí ọ̀nà tí wọ́n ní ó máa ń yọ̀ bí ilá tí òjò bá ti rọ̀ yẹn. Wọ́n tilẹ̀ ní òkè kan wà níbẹ̀ tí wọ́n ń pè ní òkè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n ní òkè náà ga púpọ̀ àti pé lemọ́lemọ́ ni ọkọ̀ máa ń padà lórí òkè náà pàápàá ní àkókò òjò báyìí. Ẹ jọ̀ọ́ ẹ má lọ o, Ọlọ́run kò ní jẹ́ kí n sorí burúkú ní tèmi o. Ṣé bí òun náà ló ti gbọ́ pé a kò lọ lónìí mọ́ àbí ó di ọ̀la ká tó lọ? Ṣé ẹ sì rò pé ọ̀nà yóò ti gbẹ dáadáa? Bí òjò bá ti dá oòrùn kò ní pẹ́ yọ. Ìwọ náà sì mọ irú oòrùn tí ń ràn ní àkókò yìí kí á nílẹ̀ yóò gbẹ. Bẹ́ẹ̀ni náà dáhùn ó ní láti jẹ́ pé àgékù ejò yẹn gan-an lóògùn. Bí bẹ́ẹ̀ kọ́ kí ni ọ̀rọ̀ rẹ̀ náà ṣe ń jọ bí ẹni ti ṣetán yìí? Àkàngbé ní n kò rò pé ó lóògùn. Ọjọ́ rẹ̀ ni kò tíì pé. Ẹ ò rí i pé lọ́jọ́ tí òṣùwọ̀n rẹ̀ bá kún níwájú Ọlọ́run ìràwé rẹ̀ kò ní dájọ́ ilẹ̀ kó tó so òkè lọ́jọ́ náà. Kẹ́mi ní ẹ wò ó ẹ jájá mi lórí èèyàn kí a má fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀. Inú mi dùn pé ẹ jẹ́ kí n dá sí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ lọ lẹ́ẹ̀kan. Ẹ wò ó ẹ bá mi bẹ̀ bàbá Olú kí wọ́n jáwọ́ nínú ọ̀rọ̀ tí eléyìí tí wọ́n dì mọ́wọ́ ọ̀rọ̀ à ń wá mọlẹ̀ kiri yìí. Ó ti tó gẹ́ alùbàtà kì í dárìn. Ohun tí èmi gan rò nìyẹn kí ó má di pé ewúrẹ́ tí a lé kan ògiri padà bu ni jẹ. Kọ́lá ló fèsì bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ níní ọ̀rọ̀ ọ̀hún gba èrò gan ni o. Àjọrò ní jẹ́ ìjẹrò ṣùgbọ́n lójú tèmi kò yẹ kí ọ̀rọ̀ àgékù ejò sùn bẹ́ẹ̀ yẹn. Ó ti forí jóná dandan ni kí ó gbọ́ òórùn ara rẹ̀. Ẹni tó bá sọ òkòlù ni ló ní kí a sọ ìdárọ́lù òun. Àgékù ejò kì í ṣe ẹni tó gbọ́dọ̀ wà lórí ilẹ̀ alààyè mọ́. Kò sí ẹ̀mí ẹni tó dè níwọ̀n ìgbà tí ṣènìyàn ṣẹranko yẹn bá sì wà lókè pẹ̀. Ìka inú rẹ̀ ju ti paramọ́lẹ̀ àbúrò ọ̀bọ ìlóró lọ. Gbogbo ìgbà ni ẹ̀rù máa ń bà mí pé kí olúwa rẹ̀ má wàá déédéé gbàlejò ọ̀ràn náà. Kẹ́mi ní ẹ wò ó dádì Péjú gbogbo ìṣẹ́jú ni ẹ̀rù ń bà èmi o. Mo ti dé bèbè kú lọ́wọ́ olórí burúkú rẹ̀ kí ẹlẹ́dàá mi tó gbà mí sílẹ̀. Ohun tí èmi fẹ́ kí ẹ bá mi sọ fún bàbá Olú ni pé kí wọ́n jáwọ́ nínú ọ̀rọ̀ ìwìn ilẹ̀ ọ̀hún kí wọ́n sì jẹ́ kí á kúrò nílẹ̀ yìí. Ẹ̀rù ń bà mí o. Àkàngbé béèrè níbo ni ká sá lọ. Kẹ́mi fèsì pé ṣé bí ẹ lè sọ níbi iṣẹ́ yín pé kí wọ́n gbé yín lọ sí Èkó. Ó sì dájú pé ọkàn wa yóò balẹ̀ níbẹ̀ yẹn ju ibí yìí lọ. Kọ́lá rẹ́rìn-ín kí ó tó sọ pé màmá Olú ṣé ọ̀rọ̀ Èkó náà ló ń sọ bẹ́ẹ̀ yẹn? Ọmọdé ń jẹ ilẹ̀ nílé ẹni kí wọ́n mú lọ sóko. Níbo gan ni ebè ńláńlá wà tí yóò ti máa rí òǹrọ̀mì? Èkó àkété ilé ọgbọ́n. Gbogbo iṣẹ́ ibi tó ń bẹ níbẹ̀ ni wọ́n ṣe ń pè ní ilé ọgbọ́n. Ìlú tí wọ́n ti jalè ju ọ̀fọ̀n lọ. Onírúurú aṣọ alágẹmọ ni àwọn olè tí ń bẹ lẹ́kọ̀ọ́. Aláfọwọ́rá ń bẹ, rẹ́pòrẹ́pò wà,
alọ́nilọ́wọ́ pọ̀ ṣọ́a fọ́léfọ́lé kò mọ níwọ̀n ẹgbẹ̀je ìgárá ọlọ́ṣà kò mọ níwọ̀n ẹgbẹ̀fà adigunjalè kò ju ẹgbàágbèje oníjìbìtì kò lóǹkà apànìyàn tà fi ibẹ̀ ṣe bùgbé àpòrọ̀ mọ́ni tako onífẹ̀ kó ṣe ilé apanimáyọ̀dà ní hùwà bíi ọ̀rẹ́ àtàtà ṣe bí àgékù ejò kan ní ń bẹ lágbègbè yìí táriwo gbalé tí òkìkí gbàdúgbò yìí ẹgbẹẹgbẹ̀rún mọ́lẹ̀ òun àgékù ejò ń bẹ lẹ́kọ̀ọ́ àkété orí nìkan ni ń kó gbogbo wa yọ ajá tí ń lọ ilé ẹ̀kọ́ tí ń bọ̀ oríire ló ní lọ́wọ́ nǹkan ń bẹ lẹ́kọ̀ọ́ oge lásán fáàrí àti gààrù ní gbogbo ayé ń rí lára ará Èkó tí wọ́n rò pé inú paradíṣe là ń gbé ṣé pé ojú ará Èkó ń rí tó gbogbo ohun tí ẹ̀ ń wíhun ẹ gbọ́ bàbá Péjú Kẹ́mi ló ń fi ìyanu sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní fèsì ó ní òótọ́ gbà ní gbogbo ohun tí Kọ́lá wí yẹn ìgbà tí a bá dé ìlú òkè níbí ni àwọn ènìyàn máa ń rò pé ilẹ̀ iyùn ni a ti wá ẹ̀gbin tàrà Èkó kó sínú ju ti ìrọ̀rí tálákà lọ tìmùtìmù lẹ́kọ̀ọ́ kò sí ẹ̀gbin tí kò pè sínú rẹ̀ tán gbogbo rẹ̀ ni àkàgbé náà kúkú mọ̀ ṣé bí ẹ mọ̀ pé ẹni tí kò bá ní dé yàrá kò mọ ohun tí à ń ṣe bí mo bá ròyìn fún màmá Olú láì jẹ́ pé ẹnu yín ló ti gbọ́ báyìí ó lè má gbàgbọ́ ẹ̀rù tilẹ̀ lè máa bà kí ó máa bẹ̀ mí pé kí n má wá sí Èkó mọ́ láti ibi iṣẹ́ wa ẹ̀rù kò ṣe ní bà mí orí mi kò ní jẹ́ kí n di opó ọ̀sán gangan ẹ̀yin lẹ máa lò mí gbó kùtàkùtà gbogbo wọn bú sẹ́rìn lẹ́yìn ọ̀pọ̀ àròyé wọ́n gbà pé dandan ni kí wọ́n rí ẹ̀yìn àgékù ejò kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lè wà fún tẹrú tọmọ bẹ́ẹ̀ ni wọ́n wò òjò ti mú ojúró díẹ̀ nísẹ̀yìn àwa ń lọ bẹ́ẹ̀ ni wo ìta òun náà sọ fún wọn pé òjò ti ń dá ó yá ká máa lọ ṣùgbọ́n ẹgbẹ́ wa IDC ní ká fún ẹ ní owó tí ń bẹ nínú àpò ìwé yìí nítorí pé a mọ̀ pé ó ti ní láti náwó púpọ̀ lórí ọ̀rọ̀ àwọn àgékù ejò kiri yìí yàtọ̀ sí owó ọkọ̀ kò sí ẹni tí kò mọ irú àwọn kàlòkàlò tí wọ́n ń bá ẹ ṣe iṣẹ́ wíwá ní kiri náà bí ọ̀dà kò bá dolẹ̀ lọ́dọ̀ wọn kò jẹ́ tẹ̀ta mo dúpẹ́ gan Àkàngbé ló fèsì bẹ́ẹ̀ Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ máa kọ̀wé dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ mo sì mọ̀ pé ẹgbẹ́ yóò bá mi tún ìdúpẹ́ ṣe ní ṣọ́ọ̀ṣì lẹ́yìn tí eégún àgékù ejò bá gbé sí ọ̀jẹ̀tàn lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni àtikọ́lá fún Kẹ́mi lówó Kẹ́mi àti ọkọ rẹ̀ sì wọ́n dé ìdí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn ìtọ́ lásán ni òjò ń sín àwọn àlejò ṣíkọ̀ wọn lọ ẹ jẹ́ kí n sáré lu àwọn èèyàn mi lọ́gọ̀ọ́ ẹnu sí kí n tó máa ká lọ. Brian Victor Marvin thanks for watching Bukola Tayo Ode thanks for watching mo rẹ́yìn náà ẹ ṣé o àti gbogbo ẹ̀yin tí mi ò rí torí kíní yìí ó ń sá lọ ẹ jọ̀ọ́ ẹ má bínú tí mi ò bá pe orúkọ yín ìwọ̀nba àwọn tí mo sì ń rí ó ní àwọn tí mò ń pè yín mo mọ̀ pé ẹ̀yin èèyàn pọ̀ lórí ètò tẹ́ ń wò wá ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ ẹ ṣé ẹ kú ìfẹ́. Aago 9 kọjá ìṣẹ́jú 15 ni ọkọ̀ tí ń lọ sí Owósùnmọ́mi ti kún tí ó sì gbéra ìrìn àjò rẹ̀ ó ya Àkàngbé àti àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n jọ ń lọ lẹ́nu pé ó ya ọkọ̀ náà tó bẹ́ẹ̀ àwọn èrò tètè dé ní ọjọ́ náà ọjọ́ ọjà Ọ̀jẹ̀tẹ̀dó ni bóyá eléyìí ló jẹ́ kí èrò tètè jáde bẹ́ẹ̀ kí ọkọ̀ tó gbéra awakọ̀ ti ṣẹ́ náírà mẹ́wàá lọ́wọ́ kò fẹ́ kí àwọn aráabí tí ń fi aṣọ ìjọba àti ìbọn ṣe báárà ọ̀ranyàn lójú pópó dá òun dúró nítòótọ́ wọ́n lè ṣẹ́ owó fún un ṣùgbọ́n nígbà mìíràn bí wọn kò bá ní ṣẹ́ńjì lọ́wọ́ ká ló ni wọ́n ò ju múrí kan tàbí better life sí àpò èyí ni kò pé kí wọ́n má gba òmíràn lọ́jọ́ kejì o dandan ni ọ̀ranyàn ni tipátipá ni
ẹni tí kò dùn mọ́ kó gbé ọkọ̀ èrò rẹ̀ kúrò lójú pópó. Awakọ̀ tó bá sì kó agídí borí bí ewúrẹ́ kò ní ṣaláì faragbọ́ta bí ẹtu. Bí ó bá ṣe ẹsẹ̀ ni wọ́n ti ta níbọn kó máa dúpẹ́. Tí ẹni tí a pè ní aláàbò ìlú kò bá fi àbíntígà tú orí rẹ̀ ká, dandan ni àjọ tí awakọ̀ kọ̀ọ̀kan kó ní kó lọ́dọ̀ àwọn afúnjà mápọ̀nmọ́. Ọjọ́ ọdún wọn mìíràn ló kúkú tó wọlé dé. Ọjọ́ ọjà Ọ̀jẹ̀tẹ̀dó ni ibi tí wọ́n sọra wọn nídò sí. Kò ní ṣàìtó ọ̀nà 6 kí ọkọ̀ tó dé ọjà. Bẹ́ẹ̀ ni ọ́fíìsì kan náà ni wọ́n sì ti wá o. Àmọ́ ṣá nígbà mìíràn àwọn mìíràn a máa ti ibi tó jìnnà bí Ìkirè, Ìkìrun, Òkùkù àti Òṣù wá. Wọ́n á kúrò níbi tí wọ́n fi ẹlẹ́mọ̀ṣọ́ wọn ṣọ́. Wọ́n á wá faṣọ àti ìbọn ìjọba ṣe alọ́nilọ́wọ́gbà lágbègbè Òkè Odò. Ajá tí wọ́n ń rorò ó ń ṣọ́ ojúlé 6 nítorí iṣẹ́ báárà ojú pópó. Bí ọ̀kan nínú wọn bá sì bínú tawakọ̀ tó fàkékọ́rí pé òun kò fi rìbá sílẹ̀ níbọn, tàbí ọkọ̀ gbá ọ̀kan nínú wọn dànù bíi ti ọ̀nà odò lọ́jọ́sí, ọ̀gá tó jókòó sílé tó ń retí kí wọ́n wá jábọ̀ àpapọ̀ iye tí wọ́n pa lójú pópó fún òun á pa òun dà. Á ní òun kò rán wọn níṣẹ́ tàbí pé èyí tó tàbọn kò lẹ́tọ̀ọ́ láti gbé ìbọn lọ sí ojú pópó. Ìbéèrè tí ará ìlú kì í bi irú ọ̀gá bẹ́ẹ̀ ni pé bí kì í bá ṣe òun ló rán wọn lójú pópó, ta ló wá rán wọn? Àṣẹ ta ni wọ́n tẹ̀lé? Tàbí wọ́n déédéé gbé ọkọ̀ lọ sójú pópó láì gbàṣẹ ni? Èyí tó tàbọn tí ọ̀gá ní kò láṣẹ láti tàbí lẹ́tọ̀ọ́ àti dì á mọ́ra lójú pópó, níbo ló ti rí ìbọn? Ṣé ó kàn déédéé gbé ìbọn nílé agbára wọn láì gbàṣẹ, láìsí àkọsílẹ̀ ni? Ènìyàn ṣe é pa irọ́ funfun bíi ti àwọn ọ̀gá wọ̀nyí. Ènìyàn ṣe é sìnkú kó yọ ẹsẹ̀ rẹ̀ sílẹ̀ gbangba bí èyí. Ṣé bí ẹni a lè mú ni a lè dì mọ́ lọ́rọ̀ àwọn ará bí? Ẹ̀yìn àjànàkú nìkan ni wọ́n ń yọ ìgbogbo. Bàbá wọn kò tó ẹni tí yọ agada lójú erin. Mọ̀nàmọ́ná nìkan ni ológun wọn lè gbé. Wọn kò tẹ̀rù ẹni tí gbé ṣòro ábò nítorí paramọ́lẹ̀. Ọlọ́kọ̀ èrò, akẹ́kọ̀ọ́ tàbí àwọn aráàlú tí kò ní nǹkan ìjà lọ́wọ́ nìkan ni wọ́n rangun apá sí, tí wọn yóò máa fọ́nú fìrìkà bíi afẹ́gbòlúdó. Èèbó àṣàṣàmọ̀sì, èèbó bòròkìní ló máa gbọ́ lẹ́nu wọn. Bí wọ́n ń gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà lóṣù kò lè tẹ́ wọn lọ́rùn láéláé, àyàfi kí wọ́n lọ ṣe báárà lójú pópó. Ẹ ó tún ṣe bòlò tí kò ní run ẹ̀fọ́. Ẹ ó ti tọ́jú ìdá tí kò máa pe ara rẹ̀ lẹ́rú. Ọ̀ṣọ́ wo lẹ lè ṣe fún ẹlẹ́dẹ̀ kí ó má pàfọ̀? Ẹ lè pọ́n ìmọ̀dòlè títí kí ẹ fi jọba kí ó má ba ìlú jẹ́ tán. Bí adigunjalè bá sì ṣèṣì bọ́ sójú pópó, tàbí bí wọ́n bá gbọ́ pé àwọn ẹlẹ́gìrì ń ṣọṣẹ́ ní àdúgbò kan, bí ìgbẹ́ ti ń bọ́ nídìí wọn, bẹ́ẹ̀ ni wọ́n máa tọ̀ sí ṣòkòtò kí wọ́n tó na pápá bora. Òkúrù aláìnítìjú, gbogbo agbárí kìkì òfo bíi ti ẹja korowó. Gẹ́gẹ́ bí awakọ̀ ṣe nírètí tẹ́lẹ̀, ìdàgbà ni ọkọ̀ ń bá àwọn àtìláwí níbi tí wọ́n fi aṣọ ọba dáná sí. Ṣùgbọ́n ọkọ̀ rẹ̀ kò dúró pẹ́ níbì kan. Kí ó tó dé ọ̀dọ̀ àwọn baálẹ̀ Jòǹtóló ló ti ń na ọwọ́ àlàáfíà síta, tí wọ́n sì ń gba ẹ̀gún tí wọ́n ń jẹ lọ́wọ́ wọn. Àmọ́ ṣá kò sí ẹni tí ọ̀rọ̀ wọn ń dùn. Mélòó ní níláárí nínú ọmọ paramọ́lẹ̀? Kẹ̀kẹ́ ni àwọn afọ́nufọ́fù obìnrin kún ilé tàbí àdúgbò fún wọn. Bí wọ́n bá mu ọtí títí, wọ́n á ta tẹ́tẹ́, wọ́n á sì kó owó wọn tó bá kù sí báńkì kànga àìnísàlẹ̀. Ìgbẹ̀yìn wọn kò ṣe ní dàbí ti ẹni àbàtà.
kò pẹ́ púpọ̀ tí ọkọ̀ tí Àkàngbé àti àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ̀ fi dé ìyànà ìdí ọ̀gàn. Èrò díẹ̀ ti sọ ní ìdí òbí àti ní ìlú Ìlàtà. Wọ́n ti kọjá abúlé Járógúngbó, Ìkìjà, Bàbákòjì, Fàdéyí àti Jágilégbò. Abúlé Akínjọlé kò jìnnà sí ìdí ọ̀gàn, ṣùgbọ́n ọ̀nà ti bẹ̀ yà sí ọwọ́ àlàáfíà. Bí ọkọ̀ ti dé oríta ìdí ọ̀gàn, ọkùnrin kan dá ọkọ̀ dúró, ó sì wọlé jókòó láàrin Àkàngbé àti àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n jọ wà nínú ọkọ̀ tẹ́lẹ̀. Àkàngbé súnmọ́ ẹ̀gbẹ́ kan ìjókòó pẹ́kípẹ́kí, bóyá nítorí òórùn sìgá tí ọ̀kan nínú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ mu ni. Inú rẹ̀ sì dùn nígbà tí ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ wọlé jókòó sí àárín òun àti àwọn ọlọ́pàá inú náà. Ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ wọlé náà gbé ẹrù kan tí ó wúwo díẹ̀ wọlé. Àpò ni wọ́n fi di ẹrù náà. Ó hàn pé ẹrù rẹ̀ náà wúwo nítorí pé pẹ̀lú agbára ló fi gbé wọlé. Kì í kúkú ṣe pé ẹrù ọ̀hún tóbi tó bẹ́ẹ̀, ó kàn wúwo ni nítorí pé bí ẹlẹ́rù náà ṣe wọlé ló gbé sílẹ̀ láàrin ẹsẹ̀ rẹ̀. Ọkọ̀ ṣí táìṣì lẹ́yìn tí ọkùnrin ẹlẹ́rù náà wọlé tán ni ọ̀kan nínú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí ó jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀ sọ̀rọ̀. Ó ní, pẹ̀lẹ́ o arákùnrin, jọ̀ọ́ kí ló wà nínú ẹrù rẹ yìí? Ẹrù wo? Ni ìbéèrè tí ẹlẹ́rù fi dáhùn. Ọlọ́pàá inú náà tó fi sùúrù béèrè, ṣé ẹrù méjì ló gbé wọlé ni? Ó dáa, ẹrù tí ń bẹ ní àkàtà rẹ yìí náà ni mò ń wí. Kàn é dà nínú òkú ìyá Àdèlé, ṣé àjọdìrúpọ̀ ni tàbí tiẹ̀ ti jẹ́, tàbí ó rán mi níṣẹ́ kí á pé n ò jábọ̀ fún ọ ni? Àkàngbé fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n ó kóra ró díẹ̀. Ó fẹ́ béèrè ìdí tí ọ̀tẹlẹ̀múyẹ́ fi ń wá fín ìdí kókò. Ó fẹ́ béèrè pé kí ló kan bàálù pẹ̀lú Gádàjá. Kò yé Àkàngbé ohun tó lè mú kí ọ̀tẹlẹ̀múyẹ́ máa nu ìgbẹ́ onígbẹ́ nídìí ara rẹ̀, ṣùgbọ́n ó tẹ ara rẹ̀ léèkánná pé ojú ni àgbà ń yá, àgbà tó bá yánu ní forí kó pàǹtí àbùkù. Ọ̀tẹlẹ̀múyẹ́ tó fi sùúrù bá ẹlẹ́rù sọ̀rọ̀, èyí tó kàn mí nínú òkú ìyá Àdèlé náà ni mò ń bi ẹ̀hún. Àní kí ló wà nínú àpò yìí? Gbólóhùn kan ń belépo. Èló ní kòkò ni mo béèrè. Ara ọmọ lè lò ń wí. Kí ló dì sínú àpò yìí? Ó fẹ́ fi ọwọ́ kan àpò, ṣùgbọ́n ẹlẹ́rù gbà lọ́wọ́ sọnù. Bọ́wọ́ sọ̀njọ́, àjọdí nǹkan pọ̀ ni tàbí wọ́n rán ọ sí mi? Irú ẹ̀gbin wo lèyí gan? Ènìyàn ṣe fíni níràn bí irú èyí. Jọ̀ọ́ ṣọ́ra ẹ o. Àwọn èrò ọkọ̀ díẹ̀díẹ̀ ti ń dá sí ọ̀rọ̀ náà. Àwọn kan ti ń sọ pé ọkùnrin yìí kí ló kà ẹ́ pẹ̀lú ẹrù ẹlẹ́rù? Ṣé ẹrù tiẹ̀ sọnù ni? Àwọn mìíràn ní, ṣé ẹ ti mọra yín níbì kan rí ni? Tàbí èyí ti jẹ́ tí ẹ fi máa ranrí mọ́rí nínú ọkọ̀? Ọkùnrin ẹlẹ́rù náà ní, ẹ máa ṣeun o, n kò máa kan irú àgbákò bí irú èyí rí o. Bí mo bá sì mọ̀ pé eléṣù kan bẹ nínú ọkọ̀ yìí ni n bá má juwọ́ sí o, àbí ẹ rí irú tèmi yìí rí bí o. Ọkùnrin ọ̀tẹlẹ̀múyẹ́ ní kò tilẹ̀ sọ pé òun gbọ́ gbogbo ohun tí wọ́n ń wí. Pẹ̀lú sùúrù ló tó fi sọ̀rọ̀ sí ẹlẹ́rù. Ó ní, wò ó ọ̀rẹ́ wa, ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ yìí, kò tó ohun tí à ń lọ̀dà bẹ́. Tó lásán ni mo ní kí o ṣe tí òun sọ pé o kò lè ṣe tó. Ènìyàn tó bá hùwà ìtúfù nìkan ní kíyèsí ẹ̀yìnkùlé. Bí kò bá sí ẹrù òfin nínú àpò tó gbé bọbẹ̀ yẹn, kí ló lè nínú kí o sọ ohun tó òdì síbẹ̀, o sì wá sọ ọ̀rọ̀ kékeré di ohun tí à ń gbà ní ìgbà ọtí. Àní kí ni tìrẹ jẹ́ pẹ̀lú ẹrù mi? Kí la jọ dìpọ̀? Bí ẹrù tìrẹ bá sọnù, ṣé o kò mọ ibi tó ti sọnù ni? Tàbí wọ́n sọ fún ẹ pé èmi ló bá ẹ rí i? Gbogbo bí wọ́n ṣe ń fa ọ̀rọ̀ yìí mọ́ra wọn lọ́wọ́, Àkàngbé kò gbin tó ló ṣe ló sọ wọ́n di àwòrán ẹ̀gbẹ́ ògiri tó sì fi wọ́n ṣèrànwọ́.
ó rò lọ́kàn ara rẹ̀ pé ọ̀kẹ́rẹ́ tó déédéé tẹ́ nínú igbó ó ní ohun tó rí ajá kì í gbó lásán láì kó fìrí ohun àbàmì kan ó mọ̀ pé ó ní ohun tí ọlọ́pàá ti kẹ́fín nínú ẹrù kí ó tó oró mọ́ ẹlẹ́rù ṣùgbọ́n ó ṣe é láàánú pé ẹlẹ́rù kò mọ irú ẹni tó ń fa òun lẹ́sẹ̀ bóyá ìbá tètè jáwọ́ sílẹ̀. ọ̀tẹlẹ̀múyẹ́ kejì náà ṣẹ̀ṣẹ̀ wá dá sí ọ̀rọ̀ náà látàárọ̀ ni ó ní ẹ̀gbọ́n ẹ̀yin náà ẹ sọ ohun tí ń bẹ nínú ẹrù yín kí ohun tó ń rùn nílẹ̀ lè tán. kí ní rùn nílẹ̀ ṣé ìwọ náà lè gbà kí ẹnìkan déédéé ṣe àtojúbọ̀ sínú ẹrù rẹ? èmi kàn rò pé àròyé yìí ti pọ̀ jù ni bẹ́ẹ̀ ni kò yẹ kí ẹ jẹ́ kí ọ̀rọ̀ pẹ́ nílẹ̀ débi tí yóò gbọ́n mọ́ yín lọ́wọ́. ṣé ẹ mọ̀ pé ẹ kò pè mí sí ọ̀rọ̀ yìí bó bá jọ bí àyọnusọ ẹ dáríjì mí o. ẹnìkan nínú àwọn èrò ọkọ̀ ní ẹ jọ̀ọ́ ẹ já mi lórí ọ̀rọ̀ ẹrù ẹlẹ́rù àbí èé ti jẹ́. ẹlẹ́rù ní